àkójọpọ̀ ìròyìn nílé amúlùdùn rèé láti iléeṣẹ́ tẹlifíṣàn Kilarigbo. Táíwò Àtọ́lágbé lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Awuyewuye tó ń lọ lọ́wọ́ ní ọwọ́ ti tẹ ẹni tó wà nídìí gist lover. Ètò ìjọ CCC Portable ní kò sí ẹni tó lè lé ọmọ Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì. YMC kíra fún Idris Abdulkarim gẹ́gẹ́ bí aṣíwájú tó tó tán. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ó ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ó ṣé o. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ òṣèrébìnrin Bisola Badmus ti fi ìfẹ́ hàn sí ní àyájọ́ ọjọ́ ìbí ẹ̀ ti ọdún yìí láì fi ti ìyọ̀ǹda tí ó ní lẹ́nu iṣẹ́ eré àgbéléwò látàrí àrùn ọpọlọ eléyìí tí ó ń bá a fínra. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún òṣèré ọ̀hún nígbà tí àwọn èèyàn rẹ̀ lẹ́nu iṣẹ́ Nollywood ń wọlé ní ẹsẹẹsẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ pẹ̀lú ìbánidúpẹ́ àti ẹ̀bùn lóríṣiríṣi. Bisola Badmus òṣèré Nollywood yìí títìkálára rẹ̀ dúpẹ́ nínú ọ̀rọ̀ tí ó kọ síta láyàjọ́ ọjọ́ ìbí rẹ̀ tọdún yìí tí ó ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìwà láyé bí ó tilẹ̀ jẹ́ wípé àìsàn ọ̀hún ó ti ń bá a fínra gidi láti bí ọdún kan ó lé sẹ́yìn ṣùgbọ́n ó dúpẹ́ wípé Ọlọ́run bojú àánú wò ààyè ọ̀pẹ yọ tí ó fi lè ṣe ọjọ́ ìbí tọdún yìí lórí òkè èèpẹ̀ pẹ̀lú ìlera tó pé. Bẹ́ẹ̀ nínú tó kọ sórí ayélujára yìí ló ti ṣí aṣọ lójú àìsàn tó ń ṣe ní pàtó. Encephalopathy ni àìsàn ọpọlọ ọ̀hún tí ìtumọ̀ rẹ̀ jẹ́ àgbáríjọpọ̀ àwọn àrùn tó máa ń bá ọpọlọ fínra tí kìí jẹ́ kí ọpọlọ lè ṣiṣẹ́ déédéé ní ọ̀nà tí ó tọ́. Onírúurú ni àwọn àpẹẹrẹ àìsàn ọ̀hún. Lára rẹ̀ ni ìpòrúurú ọkàn, àìlèrántí nǹkan mọ́ ráúráú àti kí ìwàsí àti ìṣesí ènìyàn kàn déédéé yí padà sí òmíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lásìkò tí àìsàn yìí dá a gúnlẹ̀, oríṣiríṣi àdójúkọ ni ó rí lẹ́nu ìgbà náà nínú èyí tí ó ti pàdánù màmá rẹ̀ náà ṣùgbọ́n òṣèrébìnrin Bisola Badmus sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààyè ọpẹ́ tí ó yọ fún òun nínú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn aládùúrótì nínú ẹbí, nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn ọ̀rẹ́ káàkiri. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ó ṣé o. Thank you, Lord. You are worthy to be praised. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah Rabbil Alamin. Ọpẹ́ mi ó pọ̀ gan, bọ̀ Olúwa ṣe, Olúwa ṣe. Lẹ́yìn oṣù díẹ̀ tí Bọ́láńlé ná lówó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ni àwọn àhesọ ọ̀rọ̀ kan ti ń fò káàkiri orí ayélujára wípé ó ti ní ìfẹ́ míì. Àwòrán Bọ́láńlé ná lówó àti arábìnrin kan tí òun náà jẹ́ òṣèré, arábìnrin arẹwà Dámilọ́lá Adégbìtẹ́ ń fò káàkiri lẹ́nu ijọ́ mẹ́ta yìí tí Nolówó náà sì ń gbé àwòrán àwọn méjèèjì jáde bí wọ́n ṣe ń rìn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí ó dàbí wípé nǹkan kan bí ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin wọn lóòótọ́. Eléyìí ni ó fa gbogbo àwọn awuyewuye ọ̀hún tí àwọn èèyàn ń sọ lọ́sọ̀tún tí wọ́n ń fà á lọ sósì. Àwọn kan sọ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ wọn rí, a jẹ́ wípé ó ti yá yájú nìyẹn àfi káwọn méjèèjì kí wọ́n jókòó kí wọ́n wò ó dáadáa wípé ṣé nǹkan tí ó tọ̀nà ni láti ṣe nírú àsìkò yìí kó má jẹ́ wípé bóyá ọ̀gbẹ́ni náà lówó fẹ́ fi eléyìí pa ìrònú rẹ̀ lásán ni nítorí pé Dámilọ́lá náà ẹni tí ó ti kọ́kọ́ nígbà kan pẹ̀lú ọmọ kan ni kí àwọn méjèèjì pé kí wọ́n rò ó dáadáa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ wọn ni wọ́n sọ wípé rírí àwọn méjèèjì papọ̀ wọ́n ní kì í ṣe nǹkan tí kò dára rárá wípé ọ̀rọ̀ ìfẹ́ ni ó lè bẹ̀rẹ̀ ní ibi tó bá wù ú ó sì lè já sí ibi tí ẹnikẹ́ni kò lérò nítorí pé ọ̀rọ̀ ìfẹ́ Ọlọ́run Olódùmarè náà ni ó mọ àárín bí ọ̀rọ̀ ìfẹ́ ṣe máa ń rìn. Àwọn awuyewuye ọ̀hún sì ń lọ lójúmọ́ kan fọ́tò kan rírìn nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ bíi olólùfẹ́ lórí ayélujára Nínà Lówó pẹ̀lú Dámilọ́lá Adégbìtẹ́.
She want to wound yourself, you this girl. Kí ló ṣẹlẹ̀? Ajábùn yín jẹ ni. She in my daughter's house. Oh. Why am I shouting? Ṣé wà okay? Ṣé yín gan wà okay? Ṣé normal? Awuyewuye tó ń lọ lọ́wọ́ ní orí ayélujára ni ó ń sọ káàkiri nípa ìdákẹ́rọ́rọ̀ ọkọ ìyá wọn kan blogger àìrí ìyẹn Gistlover. Àwọn kan ní àgbo rẹ̀ tó tàdí sẹ́yìn ó lọ mágbára wá ni nígbà táwọn mìíràn ní ó dàbí wípé wọ́n ti tọpinpin rẹ̀ wọ́n sì ti rí ìdí rẹ̀ ó ti wà ní àkólò ìjọba. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń gbóná láàrin gbajúgbajà onímọ̀ ìṣègùn nípa pípo oògùn àti oníṣẹ́ ìwádìí ìròyìn ilé wa kan gbajúgbajà Kẹ́mi Olúnlọ́yọ̀ níbi tí Kẹ́mi Olúnlọ́yọ̀ ti tọ́ka Ìyábọ̀ Òjó àti Tonto Dike gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà ẹni tí ó ń gbé inú ìgò tó ń jẹ́ Jean Gistlover. Kẹ́mi Olúnlọ́yọ̀ jáde pẹ̀lú ẹ̀rí ṣùgbọ́n àwọn olólùfẹ́ àwọn òṣèré yìí dúró tán fún wọn. This is my daughter and you cannot be doing her anyhow. Hey, stop it! Why are you telling her to leave her job? Níbo ni àwọn transport wà? Níbo ni bàbá àjòbí wà? Bàbá àjòbí ti gbawó. Òun ló fi dákẹ́. Orúkọ tí òun bàbá ìyàwó bá tẹ̀sẹ̀ yàn. Adébọ̀lù sọ ní. Wọ́n ṣiṣẹ́ òdodo oníṣẹ̀lẹ̀ sí ààrẹ. Nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Ìjọ yìí kí orúkọ ìjọ náà? Yàtọ̀ tó ṣe. Wọ́n fẹ́ ṣe àǹkárá náìtì. Wọ́n pe orúkọ àwọn Portable àti Pasuma. Lórí awuyewuye nípa ìjọ Celestial tí ó gba orí ayélujára kan látàrí wípé wọ́n ń gbèrò láti gbé olórin fàájì kan bọ̀ ní orí ètò ìjọ wọn eléyìí tí wọ́n pè ní Ankara Praise Night níbi tí Alhaji Wasiu Alabi Pasuma àti Portable tí wọ́n sọ pé wọ́n ò máa ṣeré. Olórí ìjọ Land of Goshen Cathedral ti ṣàlàyé ara rẹ̀ níwájú àwọn ìgbìmọ̀ àkójánu Celestial lórí ohun tí orí lọ́bẹ̀ tí ó fi wàrò ọwọ́. Ó ní ọ̀nà yìí ti jèrè ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí ìjọba Ọlọ́run pàápàá àwọn ọ̀dọ́. Wọ́n máa ń ní àyípadà ọkàn nínú ètò náà pẹ̀lú ẹ̀rí nígbà tí ó ń ṣàlàyé ara rẹ̀ fún àwọn àkójánu ìjọ CCC àwọn tí wọ́n jẹ́ CCC Task Force Worldwide. Ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ ọ̀hún lórí ayélujára níbi tí fídíò ọ̀hún wà ni wọ́n ń fi àìdùnnú wọn hàn sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. Níbi tí wọ́n bá ọ̀rọ̀ yìí dé kò dàbí ẹni wípé wọ́n fẹ́ ju ọwọ́ sílẹ̀ kí ètò ọ̀hún wáyé. Ọ̀pọ̀lọpọ̀ wọn tún sọ wípé àwọn kò tiẹ̀ nífẹ̀ẹ́ sí ìjókòó àti ọ̀rọ̀ eléyìí tí wọ́n kàn ń bá olùṣọ́ àgùntàn ìjọ náà sọ wípé ṣe ló dàbẹ́ ni pé àwọn gan ò mọ bí wọ́n ṣe fẹ́ kápá ẹ̀. Ẹ̀wẹ̀ akọrin tàkasúfèé ọ̀kan nínú àwọn olórin eléyìí tí ìrètí wà wípé yóò máa ṣeré nínú ètò Ankara Night ti ìjọ Goshen CCC Portable ti fèsì sí awuyewuye náà wípé àfi abẹ́ túláàsì òun gbọ́dọ̀ kọrin nílé Olúwa o nítorí wípé ọmọ Ọlọ́run ni òun àti wípé òun ti gba owó mílíọ̀nù 5 náírà. Kò sí ẹni tó lè lé ọmọ Ọlọ́run nílé Olúwa. Tí máa parọ́ pèmí àti Ọlọ́run mélòó wọ́n pọ̀ ṣe bá wo àwọn obìnrin ṣe bá wo youth coordinator wa ẹ pé sẹ́ńtẹ́nẹ̀tì ló wá wò tó fi youth coordinator lé ní bàbá ẹ ní ṣọ́ọ̀ṣì kérúbù ni bàbá ẹ eléyìí tó jẹ́ mídíà mi bàbá ẹ ní ṣọ́ọ̀ṣì kérúbù ni convert ní gbogbo wa ìdí ẹ̀ láfi kó gbogbo wọn jọ tọ́lẹ̀ di Celestial lẹ́ni àgbọ́mọjọ́ níjọ ìtọ́lẹ̀ mi ṣe gbọ́ gbogbo àwọn aládùúgbò sí máa lọ sí ẹ máa ní wọn máa kí mi ní bàbá ọmọ àdúgbò bàbá ọmọ kò sọmọ kọ́mọ tó sóhùn láti ní 7 years tí ìbàjẹ́ kan bá wà mo fẹ́ sọ fún ẹ mídíà wọ́n á gbé jáde. Ará
arábìnrin olórin tàkàsùfèé Ṣọlá Ìdòwú tí àwọn olólùfẹ́ wọn mọ̀ sí YMC Ṣọlá lórí gángan ó ti gbóríyìn fún aṣíwájú nínú iṣẹ́ orin hip hop ní ilẹ̀ Nàìjíríà ìyẹn Idris Abdulkareem gẹ́gẹ́ bí akọni tí ó pẹ̀lú àwọn tí ó yí ojú iṣẹ́ orin tàkàsùfèé padà nílẹ̀ yìí nínú ọ̀rọ̀ tí arábìnrin náà fi kíra fún ọ̀gá olórin ọ̀hún lórí ayélujára ni ó ti ṣe àpèjúwe alàgbà Idris Abdulkareem gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn jíǹkí ẹ̀ ẹni tí ó jẹ́ wípé tí ó bá ṣe àtìlẹ́yìn tí ó dúró tí ìyàn yóò dúró ṣinṣin digbí ni nínú ọ̀rọ̀ arábìnrin YMC ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń ṣi ọ̀gá olórin hip hop ọ̀hún gbọ́ nígbà míì YMC bojú wẹ̀yìn wo ipa tí Idris Abdulkareem ti kó ṣáájú àti àwọn ogun tí ó dájà àti èyí tí ó dojú kọ nínú iṣẹ́ orin tí ó yàn láàyò ọ̀hún ó ní òun kàn ro àròkàn débi bí àwọn ṣe pàdé lójú ọ̀nà iṣẹ́ orin yìí àti ipa rẹ̀ nínú ìrìn àjò ọ̀hún Ṣọlá lórí gángan YMC wá dúpẹ́ fọlọ́run lórí ayé ọ̀gbẹ́ni Idris Abdulkareem Mr Remedy fún ìlera pípé tí Ọlọ́run fi jíǹkí rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìdojúkọ àìsàn kan wáyé láìpẹ́ ṣùgbọ́n ìwàláàyè rẹ̀ ó ní ọwọ́ Ọlọ́run nínú láti lè jèrè gbogbo àwọn iṣẹ́ àti iṣẹ́ takuntakun tí ó ti ṣe nínú orin hip hop nílẹ̀ yìí ó ní ó kàn wá sí ọkàn òun láti fi ìfẹ́ ọ̀hún hàn arákùnrin ọ̀hún ni àìpẹ́ yìí ni akọrin ọ̀hún Idris jàjàbọ́ lọ́wọ́ àìsàn kíndìnrín lẹ́yìn tí ìyàwó rẹ̀ fún un ní ọ̀kan nínú kíndìnrín tiẹ̀ eléyìí tí akọrin ọ̀hún mọrírì gidigidi tó sọ wípé títí láì ni òun máa mọrírì ìyàwó òun fún ìgbésẹ̀ náà. Nigeria, destroyed during the January 27, 2002 àkójọpọ̀ ìròyìn nílé amúlùúdùn kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ Kilarigbo Live TV ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Awuyewuye tó ń lọ lọ́wọ́ ní ọwọ́ ti tẹ ẹni tó wà nídìí gist lover. Ètò ìjọ CCC Portable ní kò sí ẹni tó lè lé ọmọ Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì. YMC kíra fún Idris Abdulkareem gẹ́gẹ́ bí aṣíwájú tó tó tán. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Kò ní jù báyìí lọ lọ́sẹ̀ yìí lórí àkójọpọ̀ ìròyìn láti ilé amúlùúdùn lórí iléeṣẹ́ tẹlifíṣàn Kilarigbo. Táíwò Àtọ́lágbé lórúkọ mi ó dìgbà kan náà.